Yeah, hello, beautiful people. My name is Princess. This is Yoruba American comedy. It's all about counseling, adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Tonight, what I have for you is all about destiny, or a lè sọ pé ògo, a lè sọ pé àyànmọ́. Because without àyànmọ́, without ògo, kò sí àyànmọ́. Without àyànmọ́ kò sí ògo. Ọmọ ológo gbogbo àlọ́mọ ológo. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa títí di àsìkò yìí. Alágbàwí ẹ̀dá atẹ́rẹrẹ kárí ayé ìjìnlẹ̀ fẹ́ Ọlọ́run àánú. Ọba tó lọ kọrin kése tí ò lóǹkà ẹrù jẹjọ mẹ̀rí. Ọkọ mẹ̀rí, bàbá mẹ̀rí, ìyá mẹ̀rí, gbogbo ẹ̀ olóni mẹ̀rí. Yes. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ó dá wa sí. Ó dẹ̀ fún wa ní ògo tó dára látòdì ọ̀run. Kò sẹ́ni tọ́lọ́run fún lógo. So thank you for that, Daddy. We love you. Yeah, tonight, God. Topic tí fẹ́ ṣe lé ní topic tó lágbára ni o. It's very, very powerful. And I want you to listen attentively with me. You could see my glasses. It doesn't have the second. Igo Baba Salani mo lò lẹ́nu. God bless his memory. Baba Salama ń wọ ìgò tí ò ní glasses lójú. Baba dẹ̀ yóò fi mówó wọlé fún ìyàwó àtọmọ wọn ń jẹun. Everybody a laugh. So àwàdà táwọn bàbá ṣe kù náà làwa náà continue. Mẹ́jọ ọmọ Iléṣà àwọn olè olú ní èjìnà sí Iléṣà. Èkìtì àti Ìjẹ̀ṣà ìkan náà ni láàrin. So if I dress funny, please má rò pé bóyá nǹkan kan wrong pẹ̀lú mi. I'm not cuckoo and I'm not crazy and I'm not retarded. Yes, I'm a human being like you, very attractive and very, very intelligent. Àti máa ráwọn ọ̀jọ̀gbọ́n méjì mẹ́ta tó máa sọ tó máa ní Princess is very, very smart and intelligent. Adúpẹ́ Olúwa ṣeun ọba tó dá wa sí tó fún wa létí tó fún wa lójú fún wa lẹ́nu ká fi máa sọ̀rọ̀ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ènìyàn mi àti gbàdúrà àti bọ́lọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa lọ sínú ọ̀rọ̀ wa. Kí ni à ń pè ní orí? Kí ni à ń pè ní àyànmọ́? Àyànmọ́ jẹ́ nǹkan tó jẹ́ pé when you are coming from heaven, your destiny, you came from your own briefcase. Gbàtẹ́mi náà bọ̀ mo gbé briefcase mi dání, mo gbé àpótí títì mi dání. Ìwọ náà gbé tiẹ̀ dání. Whatever you carry is your star when you are coming. Maybe God, when you are doing it, nobody knows that. It's only you and the heaven. Your mother tó máa bí ẹ gangan kò mọ̀ until when you are maybe tó bá ń bọ̀ wọ́n sọ fún ìyá ẹ pé ọmọ tó ń bọ̀ yìí o ọmọ ológo ni o ọmọ alágbára ni o ọmọ onímọ̀ ọmọ olóye ni o. My mother had something about that when she was about to have me. I wasn't her stomach at that time, but she had it before she got me into her stomach. She was told, and something happened to your own mother too. A lot of people like that. That one child is coming, she's going to be born at so time, she's going to be she's going to be and this is what it's going to do that you know that this is the child that they are talking about. The way behaving or what happened at that time, that you know the specific of the child that is coming for you to to wipe off your tears. So if you are lucky to guard a child like that, you need to take good care of him or her.
to make her destiny fulfill. That's what my mother did. My mother ran away. She ran away from the palace. That this girl is going to be it's going to be let me just close it like that. My mother was so happy. She received me very well. When she got pregnant, she said somebody is talking to her. She was afraid that ọmọ tá àti ibi tó ti ń sọ̀rọ̀ sóhun yìí jẹ́ nǹkan òde báyìí. Then she went to ask from the elderly people, and they told her that it's your child that you have inside is talking to you. My mother was afraid. She said, a child that is not alive yet. How is she going to cope with this? Then she began to, she stopped going out. She stay at home. She don't want to go anywhere. If she go to somewhere, the child will ask her, Mommy, what do you want? You want something? Don't worry, I'll get it for you. The person that's selling that will bring it immediately, just 2 minutes after. So that won't make my mother afraid. She stay at home. She doesn't want to go anywhere anymore. She said she was afraid. That ọmọ tó sọ̀rọ̀ sí mi nínú tí mi ò tí mọ̀ yìí nǹkan wà ń bẹ̀. Màmá mi ní tó ń bá gbé iṣu lé ná kó n tó débẹ̀. Ó ní iṣu ti jinná, iṣu tó ń ṣe gbélé náà sì ó ti jinná. Ló màmá mi ẹ má wọrí ebi ń pa yín ni àwọn oúnjẹ yín máa jinná sìn. Ó ní tó bá débẹ̀ ó ní iṣu tó ń ṣẹ̀ṣẹ̀ gbélé náà ti jinná. Irú náà wo ló wà nídìí ẹ̀? So from there, ó yẹra láàrin èrò. She went away from a lot of people. Èyí lórí ẹsẹ̀ bàbá mi alóhùn ò sí nlé. A ní ká sọ fún wọn pé òun ò sí nlé. Ó ń sá fún wọn ni. Tẹ́lẹ̀ bá ń gbóúnjẹ bà ní when we go to Èyí lórí we go no self in it. Tó bá ti gbóúnjẹ lọ́dọ̀ màmá mi. Tó màmá ní kí Èyí lórí. Màmá mi alóhùn ra rárá gbọ́dọ̀ rà. Ó dá tẹ́ ẹ̀ bá ra ẹ gbà. Tó bá ti lè gbóǹkì níyẹn fún màmá mi báyìí. The woman will not go far. All things that she's selling, she will sell everything finished. So from there, everybody began to come to my mother's house. First of all, mama Èyí lórí ìjàmbá ẹ̀bùn àṣẹ mi lọ, mama mi lóhùn ò ra kankan. Àfi tán bá gbé fún ṣá, mama mi lóhùn bá gba ẹrù ìjọba wà ní wọ̀ lọ. Jẹ́ wàhálà òde báyìí. Àbígbẹ̀yìn tó ń gbẹ̀gbọ́n yìí. So the same thing happened when I was born too. Ani tí fún mi ò báyìí tí ṣe àwọn lọ́wọ́ àwọn òní táwọn ọmọ mi á ní ẹ bá lọ ọmọ òun ò jàdàlú ọmọ òun ò jẹ́wọ́ ọmọ òun ò jẹ ẹ̀kọ́ kò jẹ́ wọn á ní tó dáa tí ò bá jẹ ẹ sọ fún pé kó wọn fún mi lówó wọn á ní kí n fáwọn padà nígbà tó yá ni màmá ń gbé mi pamọ́ nínú she's not home màá ní mo wà nílé ẹ má dá wọn lóhùn mọ́ mi because I don't know the meaning màmá mi á ní lọ bá wọn gbà ẹ lọ bá wọn wọ borí jìnrìn a ní kò sí lóhùn wà nílé bá dà tán bá gbẹ́kọ̀ lé mi lọ́wọ́ gbẹ́ wà lé mi lọ́wọ́ màmá máa wojú ẹ̀ because mi ò gbọ́dọ̀ jẹ́ I was told not to eat from outside wọ́n ní sọ gbà tán sí o ti gbà ojú ẹ̀ ti là máa jẹ́ mi ì dẹ̀ gbọ́dọ̀ jẹ́ so máa gbẹ́jú lẹ́nu màá lọ jókòó pàtó yá ni mi ò jáde sí wọn mọ́ màá ní oúnjẹ tí máa gbà tí mi ní lè jẹ so that is the meaning of nǹkan tá a carry wá sílé ayé your mother might have known and tó bá dẹ̀ ti ń sọ fún ẹ pé bó ṣe máa rìn ní nǹkan tó lè ṣe ni you better do it. Some people wọ́n á ní kó má jáde lọ́sàn-án some people wọ́n á ti sọ àwọn àṣírí oúnjẹ tí ò gbọ́dọ̀ jẹ ìgbà bàrà àti mi bọ̀dá mi oúnjẹ ìgan ló máa láìkì ìjọ máa gbọ́ nígbà tí jàsáró tó lépo rẹ́dẹ́rẹ́dẹ́ mi ti wà òkè tó dẹ̀ ń ta ayé ẹ tó ń rú ayé ẹ pọ̀ nìyẹn ẹlòmíì wọ́n á ní tó bá fẹ́ lọ́kọ kó má lọ́kọ kan níbì kan àbí kó má ṣe kinní kan ṣé mo ìtọ́sẹ̀ sí ayé ẹ̀ wà lọ́wọ́ yẹ wọ́n ti sọ fún kò ní gbọ́ so everything kan máa disorganize fún then sometimes téèyàn bá ti mọ nǹkan tí destiny ẹ̀ tó wà fún òkè bí ẹni wípé wọ́n ti ní èèyàn kan sì kò gbọ́dọ̀ ṣiṣẹ́ tíṣà bóyá tó bá ṣiṣẹ́ tíṣà ó máa lu ọmọ school pa ni from there òun náà kan máa yanjú òun náà ní bá ti pààyàn máa pa òun náà ni so wọn á ní kó má ṣe tíṣà ẹlòmíì wọn á ní kó má kiri ọjà
bóyá tó bá ń kiri ọjà lọ́wọ́ máa ṣubú ni o tàbí kó tẹ̀ máa tajà náà kó má lójútùú gbàyìn la máa rí àǹtí mi ló máa ní dandan àfi tó ń bá kiri ready made ọmọdé wọn láìkẹ́ ládùúgbò ìgbẹ̀yìngbẹ̀yìn ó máa jẹ gbèsè bọ̀ ń bẹ̀ ni because kì í ṣe ọ̀nà ẹ̀ ti ní kó má ṣe ẹlòmíì wá ní omi lásán ni kó máa tà ẹlòmíì wá ní iyọ̀ lásán ni kó máa tà gbẹ̀lú máa rí màmá gbọ́ bọ́kọ̀ mi ò tí fún mi lówó kí n ṣí ṣọ́ọ̀bù gbèsè ló máa jẹbọ̀ nídìí ṣọ́ọ̀bù aṣọ tó lọ kójọ yẹn pété ni because kò kí ń ṣe ọ̀nà ẹni tán ní kó ṣe nọ́ọ̀sì nsìn tó lọ gbéṣẹ́ lọ́ọ̀yà tó déwájú adájọ́ kò ní mọ̀ nǹkan tó máa sọ ó máa ká lòlò ni because kò kí ń ṣe ọ̀nà ẹ̀ kò kí ń ṣe ọ̀nà ẹ̀ so tó bá ti lè mú nǹkan kékeré láti ọjọ́ ayé ẹ tó mọ̀ pé ó dẹ̀ ń ṣe tí ìyá ẹ̀ bá dẹ̀ sọ fún ẹ pé ọmọ mi stop má ṣe eléyìí má ja ìyá yẹn níyàn mo bẹ̀ lórúkọ Ọlọ́run torí ìyá ẹ̀ ló mọ̀ bó ṣe wá sílé ayé má fi ìyá ẹ̀ ṣeré wọn bá ní ìyá àwọn mi wá ní ìyá wọn ló ń ṣe wọn àwọn lo ìyá yẹn lóbo ìyá ẹ̀kọ́ lóbògo ẹ̀jẹ̀ ò mọ̀ bó ṣe lè ṣe ni n tó bá fi mú abiyamọ tó bá fi lè tọ́ ọmọ kọjá ọdún 10 12 11 tó ti ń dàgbà tó lọ tí ò tiẹ̀ lọ léwò tàbí tó ti lọ lé ọkọ tí kò bá ní problem dẹ̀ wọ́n á ní ìyẹ́ ni kì í ṣe ìyẹ́ ẹ̀ I'm telling you kì í ṣe ìyẹ́ o kò sí abiyamọ náà bó ti kó dàgbà tó ó sì wà lẹ́yìn ọmọ ẹ̀ bó jẹ́ 100 kí ìyẹ́ ẹ̀ jẹ́ 100 kó wà ní age of 80 ìyẹ́ ẹ̀ sì ní yóò máa wẹ̀ bí ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ bí ẹni so she will never ever plan bad against you àyàfi tó bá tọ́jú ìyá rẹ̀ lókù tàbí kó tọ́jú bàbá ẹ̀ wọ́n ní bí bàbá ò bá gbàdúrà fún kò ní rán no ó ṣe nǹkan tí ò dá sí bàbá ẹ̀ ó ní ò jẹ́ kó go ẹ̀ ó ṣiṣẹ́ ó ṣe nǹkan tí ò dá sí ìyá ẹ̀ ó ní ò jẹ́ kó go ẹ̀ ó work tàbí ó jẹ nǹkan tí ò yẹ kó jẹ tàbí ò sin Ọlọ́run ní òtítọ́ àti lódodo gbogbo alọmọ ológo everybody tọ́lọ́run dá sílé ayé ló ní ògo bẹ́ẹ̀ tó yàtọ̀ síra ògo tàn jura lọ òun ló jẹ́ kí Dangote ò yàtọ̀ sí mi òun ló jẹ́ kí Ọ̀tẹ́dọ́lá kó yàtọ̀ sí ẹ òun ló jẹ́ kí Jeff Bezos òun ló fi yàtọ̀ sí ẹ àwọn olówó bẹ́ẹ̀ ògo tó ń kálukú gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ni but how do you take good care of your ògo tó fi máa mọ̀ pọ́ ọmọ ológo ni ẹ́ tó bá dẹ̀ mọ̀ pọ́ ọmọ ológo ni ẹ́ báwo ló ṣe lè tọ́jú ògo ẹ tó fi máa dára o láti ní Ọlọ́run nínú ayé ẹ my dear sister ìgbà tí ìyá àti bàbá wa bí wa wọ́n máa ń wá pólé wa lórí wọ́n ń wá pólé mi lórí o bẹ̀tà àwọn míì wà wọ́n máa ń wá pólé wọn lórí bóyá wọ́n sick wọ́n gbọ̀n lé ní orí ọ̀run hospital mi ò ní káàdì sí hospital up till now tí máa lọ sí hospital mo lọ ṣe annual physical ni wọ́n lè rí nǹkan kan nú ẹ̀ wọ́n ní ìyá wa rí nǹkan kan nú kíndìn yìí o wọ́n ní wọ́n rí nǹkan kan nú ẹ̀ máa tún máa bọ̀ nílé àtijọ́ tí mo ti dé ìlú ìwọ̀n treat mi kí n sùn sí hospital fún ọjọ́ 2 rí àfìgbà tí mo bímọ ọjọ́ kẹta mo ti sọ fún doctor pé I'm going home wọ́n ní wàá mo ní yeah I'm going home mo ṣe gbogbo wọn ṣe ń wá tí mo bá lórí bẹ́ẹ̀dì mo fi wọ́n sílẹ̀ sọ spirit bẹ́ẹ̀dì kì í ṣe ẹbí wọn tán tí ò bá mọ̀ láti tọ́jú ògo ẹ a lot of things ló bá máa rọ́ọ̀lù ẹ kí ló fi máa tọ́jú ògo àdúrà làwọn tó ń gbọ́ polí lórí yẹn náà kì í ṣe pé wọn ò mọ̀ ṣe a lot of things ló yẹ kán gbàdúrà sí kí spirit tó ń jẹ́ kára wọn máa gbóná kó stay away from them but through àdúrà they don't know but if you pray to your God, Father, I don't want this is what I want, it's part of taking care of your ògo tọ́jú ògo ẹ ọmọ ológo ni ẹ n tó bá mú ẹ tó fi kúrò ní abúlé tó wá sí ìgboro ọmọ ológo ni ẹ àmọye ọmọ ológo tó ń ṣe farmer tó dẹ̀ make ẹ tó ń tibẹ̀ dolówó because ibi tí ògo tiẹ̀ tó darí ògo tiẹ̀ sí nìyẹn ẹni bá ṣe farmer àwọn ológo everybody ló lógo bẹ́ẹ̀ tí ibi kankan tó bá dì mú how do you cope with it báwo ló ṣe bring ògo ẹ tó grow
ẹlòmíì nìkan tó fi ń ṣe títí ẹ̀ tó fi ń glow, ẹlòmíì àdúrà ló fi, irú èmi ń sìn àdúrà lèmi ń lò. Mi ò lè sọ pé ògo mi ń glow, mi dẹ̀ lè sọ pé kò glow, èmi mo mọ̀ pé glow bí ò glow. Bí wọ́n bá rí mi o lè lo glow fine, bẹ́ẹ̀ tí mo mọ̀ pé ògo tèmi ó wúlò fún mi. Ìwọ náà ló máa mọ̀ pé ògo ẹ wúlò fún ẹ. N tó bá mú ẹ tí o bá fi ń ṣe nǹkan tó bá ń bọ́ sí, tó dẹ̀ ní ojú rere àánú Ọlọ́run tán lé ẹ tí wọ́n rí ẹ mú, ọmọ ológo ni ẹ. Ìwọ ló máa mọ̀ bó ṣe máa ṣọ́ ara ẹ tí wọ́n, nítorí tó bá di ara ẹ, èmi ò ní lọ fi ṣẹ̀kẹ̀rẹ̀ di ara ẹ, èmi ò ní lọ fi akèrègbè di ara ẹ, èmi ò ní lọ fi apáàdì or whatever kọ́kọ́rọ́ kan or kíní kan kó fi di ara ẹ. But you need to hold your Christ very tight. Excuse me. Tó bá di Ọlọ́run mú bó wà sórí bó wà sọ́run. Àwọn bàbá tó ń ṣe kíní gan tán bá ṣe tán wá ní Olúwa jẹ́ kó ṣiṣẹ́ o. Tán bá gbé Ọlọ́run sí kò ní ṣiṣẹ́. So that's why you need to call your God. You need to do what? You need to call your God. Àwọn tó lọ ti ṣe kíní lórí yẹn náà gan máa gbọ́ Olúwa ń jáde lẹ́yìn kọ́lọ́ má jẹ́ kọ́wọ́ tẹ àwọn. Yeah. So that is why everything is God, God, God o. Tó bá ti lè dé Ọlọ́run mú ògo á wúlò fún ẹ. Because tó bá bẹ Ọlọ́run fún àwọn tó bá ní òun jẹ́ kó ògo yẹn wúlò, Ọlọ́run á wá nǹkan kan sílẹ̀ fún wọn ṣe. Wàá dẹ̀ rógo tiẹ̀ lò wá lọ. Wọ́n dínà ògo, kò tí ì tásìkò ní. Àwọn ògo kan wà tí wọ́n lè dá dúró. Àwọn ògo kan wà tí ò ṣe é bá bínú. Ṣé pé tó bá kọjá yìí ẹ. Ibi tó ti lò di ògo lógo mú. Bàbá mi á pò ẹ̀, á mú ẹ jìgìjìgì. Ẹ̀rù á bẹ̀ ẹ́ wá sá sẹ́yìn nígbà tí iná bá wù ìlú ẹ lójú wù. Iná ni orúkọ Ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀. Ọlọ́run Èlíjà. Nígbà tó bá sọ̀kalẹ̀ tó gbede, kò sí oṣó àtàjẹ́ tó máa jẹ́rí iná tí ò ní tú dànù. Àwọn tó máa ya gbẹ̀dá ya gbogbo ni pé ọmọ burúkú yẹn ti dé, orúkọ tó ń pè mí nìyẹn. Mi ò ní agbára kankan níbi kan. Ẹ ti ń bá pé bàbá mo tún dé o. Abiyamọ lọ́jọ́ ìṣòro. Ẹ̀rù jẹjẹ ọmọ Mèrí. Ó máa dé ní yágbó yájù bọ̀ ní ọkùnrin ogun. Ó ń bọ̀ nìyẹn ò jìgà. Sọ́rọ́ ẹni tó dúró tiẹ̀ tó lòyìn fẹ́ ṣe ẹ́ láti wọ́gán wàá pò lábàlàgbà wàá tó fàyà pẹ̀lú tó bá ní Ọlọ́run tó dímú tó dúró ṣinṣin. Kò yí sí o. Ẹni bá lógo tí ò bá tọ́jú ẹ̀, wọ́n á mì ẹ́ nàkànàkàn, wọ́n á ṣe ẹ́ ṣìkàṣìkà. Ẹni tí ò yẹ kó bú ẹ á bú ẹ, á tún gbà díẹ̀ sí i. Bẹ́ẹ̀ tó bá ní ògo, ìgbà t'Ọlọ́run ti fún ẹ lógo ti fi ṣẹ́gun tì í. Ó ti fi ṣẹ́gun tì í. Wọ́n ló wá mọ̀ bó ṣe máa lò ṣẹ́gun yẹn tó máa fi defend ògo ẹ torí ògo rẹ̀ wàhálà rẹ̀ ni. Ẹni tí ò bá lógo kò kì í ní problem. Bàbá wọn fi yẹn lẹ̀ jàre kò gbogbo ìtayé wíṣàjì ó máa lọ. Sórí bó ṣe ń dá sọ̀rọ̀ lórí bó ṣe fi lọ yẹn jẹ́ ó máa lọ. Ṣé orí pé ọ̀tọ̀ ni rotóró ọ̀tọ̀ ni bùbá jẹ́ ó máa lọ lónìí ṣe tiwa bẹ́ẹ̀. Àwọn yòó rógo tí wọ́n lò wọ́n ti dorí rí wọn kodò. Ayé àdorí rí akodò láàrin ti abàjẹ́. Láti àrítọ́mọrí abàjẹ́ ẹ̀rọ ṣèwọ̀. Ọmọrí agbọ́dọ̀ ẹ̀sẹ́ẹ̀lì ni. Ìyá náà agbọ́dọ̀ ẹ̀sẹ́ẹ̀lì ni lágbára Ọlọ́run. Kọ́ wá jọ̀rùn ní dáa. Kọ́ dáa sórí erùpẹ̀. Kó í ká rìn ká jẹ ká mu ká dé àmì mi yè. Kàbárí àmì sí a lọ́jọ́ kan ni. Mo ti mímí yìí sí ọyọ́ ti dọ̀nìyàn. Mo ti dọ̀nìyàn, mo ti dọmọ Ọlọ́run. Ọmọ mi náà ti dọmọ Ọlọ́run. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ó di dandan ká rìn ká yan. Nítorí rẹ̀ mo ṣe ń sakọ. Bàbá wa lẹ́yìn mi torí rẹ̀ mo ṣe ń sakọ. Torí rẹ̀ mo. Kí ni wọ́n rí tó fi ń sakọ? Kí ló ní tó fi ń sakọ? Ṣé o lọ́lọ́run? Tó bá ti lọ́lọ́run ó parí. Ẹ máa wọ àwọn bàbá, àwọn bàbá mi jí ò dádì jí ò. Ọmọ ológo ni wọ́n, bẹ́ẹ̀ tí wọ́n bá lọ́lọ́run bó ló ṣe fẹ́ ṣe. Ẹ lọ àwọn bàbá pásítọ̀, màmá olùṣọ́, bàbá olùṣọ́, bàbá wòlíì, bàbá wòlíì. Tí wọ́n ní nílé àná ẹrú bàbá wọ̀ ṣọ́fà. Ọmọ òjòpọ̀lá nínú ẹ̀kọ́, bàbá ní ògo. Ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ fi Ọlọ́run tì í. Gbà tí bàbá wọn bí wọn lọ jù wọ́n ṣọ́ọ̀ṣì ni pé mo wá fún ẹ wọ Ọlọ́run. Àtìgbà yẹn bàbá yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa. Bàbá ọkàn mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa ń gbà ẹni. Kó tó di bọ́ náà wá pé wọ́n fúlì nínú gbọ́ àgángẹ̀. So ó ló ti láti di Ọlọ́run mú o. Ẹ bá rí nǹkan tó fojú bàbá ọ̀ṣọ́fà rí.
ní Kétu yẹn kò ṣeé kó mi pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run nígbà tó ní bàbá ò lè dúró ní Kétu bàbá ní Olúwa wọ́n ló rán mi níṣẹ́ gbogbo àwọn katapila tó ń kó wá tán ní kí wọ́n máa wú ilé wú gbogbo ẹ̀ gbàtàn gbedé tí ò sì tó ṣiṣẹ́ ṣé Múdàṣírù náà ló wà lórí oyè ńgbà ẹ̀ wọ́n ní ẹ̀yà ní òun ti yọ̀ǹda sílẹ̀ fún bàbá Ọ̀ṣọ́fà o pé òun ò tí ì rírú agbára tó rí báyìí rí báwo ni wọ́n ṣe tọ́jú agbára báwo ni tọ́jú ògo títì ẹ̀ wọ́n bàbá ò fi Ọlọ́run lọ́rùn kúnlẹ̀ a ní Ọlọ́run kan ṣoṣo tí kò pé méjì ní bàbá máa ń pè fún wa nígbà yìí ẹ̀ up till now ẹni tó bá nígbàgbọ́ ní Ọlọ́run kan ṣoṣo tí kò pé méjì yẹn wàá rí ògo ẹ lò wàá rí lò àbúrò lọmọbìnrin yẹn ṣe ó ti ṣe ọbẹ̀ fún jẹ sẹ́ni téèyàn ò rí rárá ló fẹ́ ṣe ọbẹ̀ fún jẹ ẹ̀yin ọmọ Ádámọ̀ because I could hear a lot báwo lè ṣe tọ́jú ògo títí ẹ ṣé inú ẹ mọ́ ṣé o gba Ọlọ́run gbọ́ ṣé o mọ̀ pé Ọlọ́run wà níbì kan àbí bàbá kan ló ń pè pé ìjọba bá mi pé kò sí ẹgbẹ́ bí kò sí ẹ pé bó ṣe ń pè é tí ì pé dáadáa mi ò rójú ọkọ mi lẹ̀ mi ò rójú ìyàwó mi lẹ̀ kò gbọ́ràn sí mi lẹ́nu. ó ní ọ̀rọ̀ tí mo bá ráyé sọ tó yí bírí ọ̀rọ̀ tí mo bẹ́ nìyàn sọ tó yẹ̀gẹ̀rẹ̀ máa múlẹ̀ máa gbàdúrà máa bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ pọ̀ múlẹ̀ kó bẹ́lẹ́dà ẹ̀ sọ̀rọ̀ tó a ti jẹ́ pé àyàn mẹ́ẹ̀ni kò ní yẹ̀ wọ́n lè mí o wọ́n á mì ẹ́ ó di dandan kan mì ẹ́ bàbá mi gan gbà tó wà lórí omi lórí òkun mọ́tò ń ṣe gìgìgìgì àwọn gbà táwọn Pétérù ní dádì bàbá mi dìde mọ́tò fẹ́ dojúrù kí ni bàbá mi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó pàṣẹ fún ìjì orí omi kó ṣe kí ni kó dákẹ́jẹ́ kò sẹ́ni tí ò lè rí ìjì you can see ìjì I can see ìjì. But if you can call God to control ìjì and ìjì stop, that means you have God. Yeah. Kò sí oògùn kankan níbi kankan. Kò sí bàbá bá mi ṣe kankan níbi kan tó wọ́ọ̀kì o. Àyàfi tó bá pe Ọlọ́run ẹ̀ bó ṣe yẹ kó pe o. Báwo ló ṣe fẹ́ pè? Pẹ̀lú inú mímọ́ àti àyà funfun tó bá ní nǹkan kan sọ́kàn sí ẹnì kejì. Bóyá èèyàn kan ti pẹ́ kó tó rí ẹ a máa gbọ́ ọmọ burúkú yẹn àti ẹ̀mọ́ àmọ́ irú ògo tó lòun lò pàápàá gbogbo ẹ̀ṣá ló ń bọ́ sí fún sóun nìkan ni wọ́n máa ń sọ yẹn fún mi bí wọ́n á ní sóun nìkan ni òun nìkan ló nípa ló náwó ló ní gbogbo ẹ̀ rántí destiny ò ṣe é change kádàrá ò ṣe é change wọ́n sọ fẹ́ lómi náà tó ń lé mí kádàrá ò ṣe é change no matter what bí gbogbo ayé bá ń lé ẹ kí mílíọ̀nù èèyàn máa lé ẹ wọn ò ní rí ẹ mú o wọn á sọ wá ní ọmọkùnrin yẹn ò dáa ìkànnì àjẹ́ ni oṣó ni èmèrè ní kinní kan ni wọn ò rí ẹ mú ni o tán bá rí ẹ mú a máa gbọ́ fi ọ̀dẹ yẹn sílẹ̀ jàre ọ̀dẹ nígbà tán ti rí mú bẹ́ẹ̀ tí wọ́n bá rí mú má jò dọ́dọ̀ ẹ o tó bá dọ́dọ̀ ẹ báyìí náà mọ́ ẹ ọmọbìnrin yẹn ò dá o ìyẹn burúkú ni ó wíkẹ́ẹ̀dì o because wọn ò rí ẹ mú àwọn kan wà tán bá fẹ́ lo ògo anita bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọjà wọn máa yá kinní kan máa ṣe tán bá ti rí ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàá máa gbọ́ máa dáwọ́ máa lóhùn àti ẹ̀mọ kan tó ń forí kàngan òrìṣà kan ló ń sìn nínú ilé ẹ̀járe má ẹni tó ń wọ aṣọ funfun káàkiri wèrè ẹ̀ Ọlọ́run ní ṣe ní wèrè gbà tí wèrè ẹ̀ bá kú kí náà máa fi sí kí ṣaṣọ funfun ni gbogbo alájọ máa aṣọ funfun gbogbo tọ́lọ́run dá láyé yìí funfun ló kọ́kọ́ dá inú ìmọ́lẹ̀ ni bàbá mi kọ́kọ́ dá ìmọ́lẹ̀ ló kọ́kọ́ ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà kí láṣọ funfun ìmọ́lẹ̀ ni àbáwàṣọ fún wa ni wọ́n fi ń bọ òrìṣà ni àbáwàṣọ fún wa ni wọ́n fi ń bọ odò ni àbáwàṣọ fún wa ni wọ́n fi ń bọ iṣu ni kámọ́ tó bá wọnú ilé mi sì wá rí pẹpẹ Maria mo daṣọ white ní cross bò ìjọ mo tẹ̀ ti gbé síbẹ̀ tó gbàdúrà gan gbà mí orí ìjókòó ni màá ti gbà mí màá dẹ̀ dúró síwájú ẹ̀ máa ṣe Maria ìyá wa olùtòdó jùlọ nínú àwọn obìnrin kíní kan báwọn Catholic ṣe máa ń sọ adé pariwo àkúrò ń bẹ
bá dẹ̀ jẹ́ ti Jésù náà ni Jésù Kristi bàbá wa ọmọ Ọlọ́run gbàdúrà fún wa àtúntì kúrò ń bẹ̀. Èmi ò ní pẹpẹ tí èṣù máa wà lábẹ́ mi ní pẹpẹ tí wọ́n ń tọ́ epo sí ní ìsàlẹ̀. No, it's common in the celestial. Because mi ò kì í ṣe olùṣọ́àgùntàn tó máa ní òun fẹ́ gbé ẹ̀sìn. Bẹ́ẹ̀ tó lè ní pẹpẹ tó ti lè gbàdúrà níwọ̀nba kọjú sọ́lọ́run nígbàgbọ́ pé Ọlọ́run wà ń bẹ̀. Ó dẹ̀ àdúrà ẹ̀ á dẹ̀ gbà bó dẹ̀ kọjú sí pẹpẹ rìn káàkiri inú ilé máa rìn lọ máa rìn bọ̀ kó máa gbàdúrà. Jókòó sórí bẹ́ẹ̀dì ẹ kó gbàdúrà. Orí tébù tó ti ń jẹun gbàdúrà. Ó lè ṣílẹ̀kùn kó jáde síta kó lọ gbàdúrà kó rìn lọ kó rìn bọ̀. Kò síbi tó ti gbàdúrà tọ́lọ́run ò gbọ́. Bẹ́ẹ̀ báwo ló ṣe ń tọ́jú ògo títì ẹ̀? Tí bàbá tó máa pè tó jẹ́ pé òun gan ló máa kọ́kọ́ bẹ́ẹ̀ mú ògo yẹn á kọ́kọ́ lò nínú ògo yẹn dáadáa tó fẹ́ gbàdúrà sí. Ìyá wa mi ò bá wọn wí o, iṣẹ́ títí wọn nìyẹn, mi ì dẹ̀ bá wọn jà. Gbogbo ló mọ̀ pé kíní yìí wọ nìkan ló ní. So how do you take care of it? Àwọn míì dẹ̀ ń pè èèyàn náà tó ń wọ́ọ̀kì o, kì í ṣe gbogbo àwọn tó ń pè ní ò dá o, ẹ má ṣì mí gbọ́ o. Àwọn kan wà ẹ̀mí Ọlọ́run wà lára wọn, wọ́n á tọ́ ẹ sọ́nà pé màmá wa ẹ má jáde lásìkò báyìí, màmá wa ẹ má jẹ nǹkan báyìí, màmá wa ẹ má ṣe nǹkan báyìí, kẹ́ ẹ lè rógo yín lò. Ó wà dáadáa. Bẹ̀tẹ̀ èèyàn burúkú ti bèèyàn tó dáa jẹ́. Ọkọ ẹ lè lógo kíyàwó má lógo tó yẹ pé ògo ọkọ òun ni ìyàwó àtọkọ máa lò. Excuse me. Ìyàwó dẹ̀ lè lógo kọ́kọ́ lógo, gbogbo àwa bright papọ̀. Ìgbà míì dẹ̀ ni ìyàwó nìkan ló máa lógo ọkọ ò lógo. Tẹ́ bá ti jọ wà nínú nǹkan tẹ́ understand ara yín, gbogbo àwa bright papọ̀. Kò sí kan tọkùnrin yẹn wá tí ò ní bọ́ sí. A ní tó bá fún ìyàwó ní nǹkan báyìí, nǹkan mọ̀ ọ̀nà máa là fóun. Then táyé bá dẹ̀ wá rí mọ̀ pé ìyàwó ẹ ní ògo láti manipulate gbogbo ilé yẹn láti dàbàrú ẹ̀ kó dorí ẹ̀ kodò. Wọ́n wá sọ ìyàwó ẹ̀ dàjẹ́, wọ́n máa gbọ́ máa dá lóhùn o. Àjẹ́ ni woman yẹn ó fẹ́ bá tẹ̀ jẹ́ ni iná ló ń pa. Wọ́n fẹ́ kó lè dànù bóyá kó lè bọ́ sọ́dọ̀ wọn ọ̀ káwọn lè ráyè orí ẹ mú. Ẹ tó bá ti lè pẹ́ pé àjẹ́ ní ìyàwó ẹ̀ kò dáa. Ìyàwó tó ti fẹ́ láti ìjọ yìí tí ò sí problem. Bóyá ọjàjà ṣe kinní kan ni o tí ò tètè mú o tí ò tètè ṣe bóyá wọn á ní ìyàwó ẹ̀ ló ń ṣe kì í ṣe ìyàwó ẹ̀. Bó dẹ̀ jọkọ náà the same time lọ́kọ ẹ̀ ni ó láti kúrò lọ́dọ̀ ọkùnrin burúkú yẹn. Gbàtẹ́ ti fẹ́ra yín lọ́jọ́ ọ̀sẹ̀ méjì ó pé ó pọ̀ ju oṣù kan tó bá ní girlfriend within a month, just a month, tó bá rí nǹkan tó dáa tètè ya já woman yẹn dànù. Bó ṣọkọ náà ló ní oṣù kan tó rí nǹkan ayọ̀ kan nínú ayé ẹ tètè fẹsẹ̀ fẹ́ láàrin oṣù kan gbọ́dọ̀ rí ìyàtọ̀. Ẹlòmíì ọjọ́ kejì tó bá ti fẹ́ báyìí nìkan tí wọ́n máa wọlé sí ẹ lára wàá ti mọ̀ pé ó ti ní ìyàwó tó dáa, ìyàwó tí egungun ẹ̀ ó ti lọ́kọ ọkọ tó dáa. Ìràwọ̀ ẹ̀yin méjèèjì tí ò bá ti papọ̀ ó dẹ̀ lè lógo kí wọ́n náà lógo kó jẹ́ pé ògo titi ẹ̀ ògo afẹ́fẹ́ ni titi ẹ̀ ògo iná ni ó máa papọ̀. Afẹ́fẹ́ yẹn á máa fẹ́ sí iná yẹn á máa jò dáadáa. Bẹ́ẹ̀ sí ẹ̀yin méjèèjì bá lọ jẹ́ iná wàhálà ni ẹ máa sun lé ni. Ẹ máa sun lé ni. Bí tẹ̀yin méjèèjì bá lọ já afẹ́fẹ́ ìjì máa gbé yín kiri ni. So ìkan láti yàtọ̀ sí kan kó tó di pé ó máa papọ̀. Inú ìdẹ́ máa dẹ̀ papọ̀ tó máa jẹ́ kan náà tó jẹ́ pé àwọn ògo oòrùn ògo òṣùpá. Bẹ́ẹ̀ ògo oòrùn àtòṣùpá wọ́n lè ṣe pọ̀. Síbi tó òrùn bá sàn yan lọ́sàn-án tó bá dalẹ̀ òṣùpá náà bẹ̀rẹ̀ títí ẹ̀. Bẹ́ẹ̀ tó lójú ògo tó máa ń papọ̀. Ìwọ tó bá tà ti fẹ́ yàwó tó ti rí mọ̀ pé kí ló dé tí eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ báyìí lé nìyẹn táre ò balẹ̀ tí gbogbo ẹ̀ kàn ń kọ lura ní farabalẹ̀ fún woman bẹ́yẹn lóṣù kan. Bá ti farabalẹ̀ láàrin oṣù kan yẹn tí ò bá sí yàtọ̀ ara máa fọgbọ́n jálẹ̀ kẹ́tì ẹ̀ tó lọ máa ṣe test pé mo fẹ́ mọ̀ bóyá AB ni ó ní ìwọ ó positive ó negative kí ní kẹ́ má tẹ̀ tí ṣe yẹn ẹ tẹ̀ kọ́kọ́ ẹ máa jọ máa ṣeré pọ̀ kẹ́ máa sọ̀rọ̀ pọ̀ láàrin oṣù kan. Because ẹ bá ti lọ ṣe test tó bá ti ní o lẹ́yìn méjèèjì or AB or AA ẹ ti bára yín mu ẹ̀yin fẹ́ fira yín sílẹ̀ bẹ́ẹ̀ tó go papọ̀. Kíní ẹ̀ dẹ̀ máa dá wàhálà lẹ̀ lọ́jọ́ iwájú. So from there ìràwọ̀ méjì tí ò bá ti papọ̀ máa ń dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó.
ó máa affect ẹ̀jẹ̀ gan pàápàá wọn lẹ́jẹ̀ wọn ò papọ̀ because ìràwọ̀ wọn ò papọ̀. Ìyàwó lè ní sùúrù kọ́kọ́ jẹ́ wèrè, ọkọ dẹ̀ lè ní sùúrù kí ìyàwó jẹ́ wèrè. Irú ìràwọ̀ tó máa papọ̀ yẹn bẹ́ẹ̀ tí wèrè méjì bá lọ fẹ́ra wọn ilé máa jó ni, iná méjì nìyẹn. A máa gbọ́ ilé ní máa make sure pé mo lù ẹ́ pa. Wọ́n á lọ gbé àyè ẹ lọ bá àwọn ìyá ẹ ni, àyè ẹ ni màá lọ gbé báwọn òbí ẹ, kò ní gbókù lọ lágbára Ọlọ́run. Ìmí àdẹ́ẹ̀dí ẹrù á ní òun ti mú wá fún ìwọ̀n òfẹ́ mọ́ pàǹgíláńgìlà ọmọ tẹ́ fóun bùkún sọ̀rọ̀ ohun ò papọ̀. Ìkan láti gbóná kíkan tutù, ẹ̀yin méjèèjì ẹ̀ lè gbóná papọ̀ tàbí káwọn méjèèjì tutù. Irú ọmọ tán bá bí yẹn ibi tán bá wà náà máa bá látàárọ̀ dálẹ̀ because ìyá àti bàbá kú. But ogówó ló mọ̀ pé o lè lò kó fi ran ìyàwó lọ́wọ́ kó lè fi ran ọmọ lọ́wọ́. Tí àwọn ogo kan wà bẹ́ẹ̀, ìyá àti bàbá lógo ọmọ wọn lè má lógo. Àwọn méjèèjì gbọ́dọ̀ gbé because ojú alẹ́ wọn nìyẹn. Ẹ gbọ́dọ̀ gbé ọmọ yẹn sókè by kíni, by prayer. Pé ọmọ tí mo bí o gbọ́dọ̀ ṣoríire lójú mi. Mo ṣoríire lójú ìyá mi, ọmọ tèmi náà ṣoríire lójú mi. Kì í sọ̀rọ̀ ìjà, kì í sọ̀rọ̀ à ń yẹlé wò kiri. Ó dẹ̀ lè yọlé lóhun tó bá wù ẹ́ ní kó ṣe sí o, but you need to kẹjọ yàn wọ́pọ̀ lórí ọmọ méjèèjì tẹ̀jọ bí kó gbé kó lè búyọ. Ọ̀nà tó lù ẹgbẹ́ ẹ lè gbà yọ nìyẹn o. Ṣọ́ọ̀ṣì ni àdúrà ni o. O lè má lọ sí ṣọ́ọ̀ṣì gbogbo gbà, bẹ́ẹ̀ mi sọ pé òun pe Ọlọ́run. Ẹlòmíì wọ́n á ní kó máa ṣètọrẹ àánú. Ẹlòmíì wọ́n á ní kó lọ kán mo lọ sí ṣọ́ọ̀ṣì kó máa ṣiṣẹ́ Olúwa, kó máa kéde ìgbàlà. Ẹlòmíì owó ẹ̀ jí sówó, wọ́n á ní kò gbọdọ̀ fowó tọrẹ. Báwo ni o ṣe ní fowó tọrẹ? Because kò ní ìṣẹ́gun tì í. Tó bá fowó tọrẹ tí ogun kan bá fẹ́ jà á sọ pé Olúwa àṣegbé ni mo ṣe yìí, kò sógun kan tó máa ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ẹlòmíì wọ́n á ní tí ọmọ ẹ̀ bá fún lówó, tọ́mọ ẹ̀ bá fún lówó nǹkan máa ṣẹlẹ̀ sọmọ. Láyé àwọn tí ò fẹ́ kọ́mọ yẹn ó tọ́jú ìyá ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ibi yẹn. Ìyẹn ló ṣe gbọ́dọ̀ múra pẹ̀lú ògo títí ẹ. Ẹni tó bá ní kọ́mọ mi má ṣe mí lórí ọ̀run kó ṣe kí ni kó wáṣẹ́ fún ṣe. Torí ẹlòmíì àníbò ń bá ṣe ìyá ń lóore tán nǹkan máa ń ṣẹlẹ̀ sóhun. Kì í ṣe ìyá yẹn o. Àwọn tí ò fẹ́ kí ọmọ yẹn ó ṣe oore fún ìyá ẹni, ìyá tó ti jìyà lórí ọmọ tọ́mọ ṣe gbogbo ẹ̀ bóyá ó ń tẹ ìwé ni kó tó di pọ́ ọmọ yẹn jáde school. Àsìkò àti wá máa fún ìyá lóúnjẹ wá bẹ̀rẹ̀ máa gbọ́ rárá. Àwọn ò ní gbà fún. Tọ́mọ yẹn mọ̀ bá ti rí nǹkan burúkú ayé asá fún ìyá ẹ̀. Àná nìjà àjẹ́ nìyá òun, àjẹ́ kíní kan ni bàbá òun. Irọ́ o. Bọ́ sórí àpáta Kristi kó máa buná lù wọ́n. Pé Olúwa, ìyá mi àti bàbá mi tọ́jú ìyá wọn, èmi náà gbọ́dọ̀ tọ́jú ìyá mi. Ẹnikẹ́ni tó bá ní nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi nígbà tí máa tọ́jú ìyá kó padà sórí ẹ̀ bá tó ṣẹ̀dá. Ìwọ ìyá náà bẹ̀rẹ̀, ògo mi máa rí lò, ọmọ mi á rí ògo ẹ̀ lò. Ọ̀nà tó lè gbà tọ́jú ògo ẹ̀ nìyẹn o. Láìsí ogun, láìsí ogun kò sí wàhálà o. Bẹ́ẹ̀ tógun bá ti wà wàhálà gbọ́dọ̀ wà o. Láìsí ògo àdúrà gbọ́dọ̀ tẹ̀lé o. Tó bá ní ògo àdúrà gbọ́dọ̀ tẹ̀lé. Tó bá ní àdúrà pẹ̀lú ògo ẹ̀ wọ́n á pò ẹ́ lábalábá, wọ́n á sọ ẹ́ dìdàkudà. Kí ló lè fi gbàdúrà? Anything ló lè fi gbàdúrà. O lè gbààwẹ̀. O lè gbààwẹ̀. O lè ṣoore. O lè ṣètọrẹ àánú. Ìtú bá ti bẹ́ẹ̀ lọ́wọ́ mú nínú ẹ̀bẹ̀ tí tó jù ní àdúrà my sister. Torí gbà mí gan bá ti ṣoore gan máa ń bàjẹ́. Wọ́n á bàjẹ́. Ẹni tó ṣoore fún á tún kọjú ìjà sí ẹ. Ìyẹn á tún kọ́ ní kí ló ṣe? Ẹ jẹ́ kó ṣì dá sọ̀ járe kílẹ̀ ń tà tẹ́ni jẹ́ kí ni ìyá aláṣọ ń tà tó mẹ́gbàá dání. Àwọn yẹn ni tó mọ̀ pé tó bá ṣe ẹ́ lóore ọ̀nà àlà wọ́n á wá di wọ́n ní tí lágbájá bá ti lè wá lè fún lágbájá nǹkan pé gbogbo ọlá tó ní ló máa lọ ilẹ̀. Ọláwo ló ń lọ ilẹ̀? jágbọ́ràn jàre. Ṣebí wúmà kan ní ọmọ ẹ̀ tí ìlú òyìnbó dé, ó kọ́lé fún, ó ralẹ̀ fún, ó ṣe gbogbo ẹ̀ fún, ó gbé mọ́tò sí, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ dé fún yẹ. Kò yí ìmájì pé airport ni wúmà yẹn ti ya wèrè. Wúmà tó sílé fún yẹ, tó ṣe kíní kan fún yẹ, tó ra mọ́tò sí airport ló ti ya wèrè o. Ó padà lọ sí London.
ọpẹ́lọpẹ́ Ọlọ́run torí pé ó ní Ọlọ́run ó pàpà mọ̀ pé nǹkan ń ṣe òun so bọ́n ṣàṣírí nǹkan ra mú nìyẹn náà kì í mọ́lẹ̀ lóde chọ́ọ̀chì kan ní sáìdì bíi abẹ́ bíríìjì lọ́nà mile 2 Ọlọ́run abaṣẹ́ ó bá pásítọ̀ tọ́lọ́run lò pàdé bí yẹn ṣe bẹ̀rẹ̀ àdúrà lé lórí ńlá rẹ̀ wá wálẹ̀ nǹkan tí mò ń sọ yìí ti pẹ́ ó ti tó nǹkan bíi 1992 93 gbà iná sì máa ń wẹ̀ lábẹ́ odò ya Aláró lọ sọ́nà ọ̀nà airport ibẹ̀ náà ti pàdé pásítọ̀ náà tààrẹ̀ dẹ̀ balẹ̀ tí ò bá ní aládùúrà tàbí kó nǹkan jẹ́ni tó ń gbàdúrà tẹ́lẹ̀ kí níyẹn ìbá sódìdàkudà ìbá máa wúlò mọ́ bẹ́ẹ̀ pé jẹ́ni tó ń gbàdúrà bó ṣe bẹ́ẹ̀ nǹkan ṣe kì í mọ́lẹ̀ pé rárá ẹ máa mú lọ padà sínú ilé ìyá àti bàbá ẹ máa ń bọ̀ lọ́dọ̀ máa yìí bó ṣe mú lọ́dọ̀ báyìí ní bá bẹ̀rẹ̀ àdúrà lóun gan ládùúrà lòun náà agbára àdúrà tó ń gbà òun ló gbà wó máa yẹn sílẹ̀ ọ̀pọ̀ bẹ́yẹn síbí kan náà ṣẹlẹ̀ ní àdúgbò kan náà lẹ́kọ̀ọ́ mi ò ní dárúkọ ẹ̀ wọ́n ní ó máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ìyá ẹ̀ tán ó dẹ̀ ló yí ìbejì sínú ọjọ́ kẹta náà padà nù ó kọ́lé fún ìyá ẹ̀ ó ra àdúgbò fún ó ṣe bẹ́ẹ̀dẹ̀ fún wọ́n dẹ̀ pàdánù pẹ̀lú oyún nínú ọ̀tọ̀ níbi tó fẹ́ yìnbọn sí ọ̀tọ̀ níbi tí ìbọn lọ bá títorí pé kò ṣe kí ni kò ní Kristi ló tó lánú ayé ẹ̀ ó ní ògo bẹ́ẹ̀ fẹ́ wò pé ok tó bá ń kọ̀ntínú lọ báyìí ìyá orí èyí ti pọ̀ ju ṣé ò nìkan ìyá ìlú nǹkan ló fẹ́ jẹrú nǹkan tó tó yìí àwọn á dẹ̀ ba wọn á da iyọ̀ sí ìdá yẹ̀pẹ̀ sí iyọ̀ ń dẹ̀ dá sí bẹ́ẹ̀ tó bá wà nínú Kristi ò ní jẹ́ kán da yẹ̀pẹ̀ sínú iyọ̀ ẹ̀ kẹ́wẹ́ iṣẹ́ títẹ̀mí tá padà fún ọ̀nà tó lè gbà lo ògo ẹ nìyẹn ọ̀nà tó lè gbà tún ògo ẹ ṣe tó bá wà nínú Kristi tó bá gbóná tiẹ̀ ti bá ẹ o àwọn tó dẹ̀ tún gbóná síbi tó ń gbóná sí wọn mọ ibi tó ń gbóná sí tó yẹ pé ò lè ta fèrèfèrè wọn á ju ògo wọn wọn á gbá ẹ dànù wọn á gún ẹ lúbúlúbú ni so ń kálukú ló mọ̀nà tó ń gbà tọ́jú ògo òun láti tọ́jú ògo ẹ tọ́jú ògo ẹ èèyàn kan lo oògùn èèyàn kan jókòó síbẹ̀ wọn náà lo oògùn tó bá lóògùn ló ń lò tó fi rán náà lọ wọn náà lọ lóògùn bẹ̀tí wọ́n ṣe sọ fún ẹ pé ògo wọn yẹn kò rán kankan o Kristi ní ọ̀nà ìgbàlà náà ó ní ọ̀nà òtítọ́ ẹnikẹ́ni tó bá sì ní ọ̀nà náà ó la máa gbàlà onìkan tó lè dalẹ̀ oore tó lè dalẹ̀ ní ayọ̀ tó lè dalẹ̀ nìyẹn o I'm telling you this everlasting ni bẹ́ẹ̀ tó ń láti ṣe kí ni ó ń láti gbóná nínú àdúrà anything tó mọ̀ pọ́n fi ń gbàdúrà máa gbà anything tó mọ̀ pé o lè ṣe níwájú Ọlọ́run bó máa yí ńlẹ̀ ní bó máa fọnù dólẹ̀ ní máa yí o ọ̀rẹ́ sì wọ́n á sọ ẹ́ dìdàkudà kò yí sí láàrin ẹbí wọ́n máa hate ẹ ìyẹn ti dídán pé ológo àwọn agbọ́nsẹ́ àǹtí lágbájá nìkan ni àǹtí ti ẹ̀dá yàtọ̀ ní gbogbo ọmọ tí màmá bí àǹtí yẹn yàtọ̀ ní gbogbo ọmọ tí bàbá bí bùrọ̀dá yẹn yàtọ̀ ní gbogbo ọmọ tí bàbá bí ó ti gbàgbé pé orí yàtọ̀ síra ẹ wo orí tèmi báyìí rẹpẹtẹ ni jìnrìn ni bẹ́ẹ̀ lómìnirin tó bó ló báyìí ni tó bórí tèmi ṣe tó lògo mi ṣe tó èmi ò ń fi bò màmá mi máa ń fi bú mi a ní ìgìní kan mọ̀ jó orí ò mọ̀ jó rẹrù pákó mọ́ retí orí tẹ́rẹ̀rẹ̀ máa jó ni ọ̀tí tí mo mọ mí ní orin yẹn ni mi ò jó mọ́ ọjọ́ tí mo mọ mí ní ẹ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní bá màmá jáde mi so ẹ bú mi pórí mi tóbi bàá máa jó mo ní yé ayé mi o láti ọjọ́ yẹn mi ò jó mọ́ o wọ́n ti ní pákó mọ́ retí màá ní ẹ fi mí lẹ̀ o èmi ní bá ń ṣiṣẹ́ mọ́ o wọ́n ní lọ́pọ̀ mi ò ní dààmú ni wọ́n pè mí pákó mọ́ retí láti ní pé ẹni tó rí ẹ̀ tóbi so bórí bá ṣe tó òun lògùn ẹ ṣe máa ń tó bórí bá ṣe kéré náà mi ò bú ẹni tó rí ẹ kéré o wọn tó rí ẹ máa ṣàkíyèsí àwọn tó rí wọn bá tóbi wọn máa ń ní ògo gan Ọlọ́run dìdí gbé fún wa kẹ̀kẹ́ ni pé gbà máa gbé lọ àwọn mi náà orí wọn míì náà dẹ̀ tóbi ó kéré o wọn dẹ̀ ní kinní kan ògo ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá wọn bá ṣe ẹ lójú ẹ̀ nígbà wọn máa rí kan náà rí gidi báyìí náà ni tẹ́ pé kò ṣe rọ́ọ̀lù tọ́jú ògo ẹ̀ tọ́jú ọmọ ẹ̀ tọ́jú ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ náà kò tọ́jú ẹ̀ ọ̀nà tẹ́ lè gbà ṣe ara yín papọ̀ nìyẹn so ògo ní wàhálà ní o ògo ní
ìṣẹ́gun gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ tó bá fi ìṣẹ́gun ti ògo ẹ̀ wọ́n á fi ẹ̀ lákàlàkà o kò sóògùn kankan níbì kan o prayer ni àdúrà ni àwẹ̀ ni o ìyẹn ni ò kì í ṣá o ìyẹn ni ò kì í tí o kò sí babaláwo náà tàbí wòlíì náà tàbí àjẹ́ àti oṣó náà tó lágbára lórí àwẹ̀ no kò sí o lè máa gbàdúrà kan máa kó jẹ bẹ́ẹ̀ tó bá ń gbàwẹ̀ wọn lè kó jẹ torí gbà tó bá lọ kúnlẹ̀ ń gbàdúrà ti dẹ́gbẹ́ àwọn ànífò aláàlẹ́ ẹ̀ ń gbàdúrà kò sí ń gbà báyìí wọn máa bẹ́ẹ̀ ṣá wọn máa ṣá àmọ́ tó bá fi ní èlíjà sí wọn rí ṣá wọn ní iná fire now everywhere tó bá ń pe fire wọn máa sá lọ ni kò yí sí it's not easy àárọ̀ gíláǹtì mi fi ṣe gbogbo èèyàn ló láìkí ẹ orí ní ògo dẹ ọ̀nà wo ló gbà ṣe àdúrà alára kò mọ̀ ìyá ni mí kò tí ẹ yẹ bó ṣe yẹ kí n rí mi bẹ̀tẹ̀ ń tọ́lọ̀ bá ti dá ó dá pé ni pẹ̀lú ohun tí mo fi ń bá Ọlọ́run mi sọ̀rọ̀ èmi ò ní sọ fún ẹ̀wọ́ ló mọ̀nà tó ń bà ṣe tiẹ̀ o èmi náà mọ̀nà tí mo ṣá mọ̀ pé mi ò ní ṣèkà mi ò ní pààyàn mi ò ní fèèyàn rúbọ mi ò dẹ̀ ní jalè mi ò dẹ̀ ní bọ̀rìṣà I will never do that no mi ò ń lo dúdú mi ò ń kanra mi ò ń jẹ́ kò bá mi lára mu àmọ́ pé kí n pe bàbá gọ̀ọ̀dù yìí o oríkì yìí náà ni oríkì yìí náà ni o he love it so much tó bá kí Ọlọ́run ẹ wà ní yes wà á mọ̀ pé wà nílé ayé you need to do that kò yí sí o pé kínú èèyàn mọ́ ó hàdí ń gbà mí o torí ẹlòmíì àṣe nǹkan tí ò dá sí ẹ báyìí ààrẹ agbóná pé kó balẹ̀ jẹ́ má balẹ̀ jẹ́ rọra walk away ọ̀rẹ́ sábà títí ẹ jẹ́ àbògó tó gbé dání yẹn jẹ́ ìbínú àbàjẹ́ ìbínú ni ó máa sọ dìdàkudà fún ẹ wo ògbà òwá tẹ̀ ní rògbò kankan lò mọ́ wọ́n máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni pé wàhálà ilé ẹ̀sìn wọ́n lò ń lọ́lọ́run ni so that is why you should be very very happy Ọlọ́run á dẹ̀ bá wa ṣe so topic ẹni ni pé kí ni destiny kí ni àyànmọ́ kí ni ògo ta lọmọ ológo ṣé wọ́n lọmọ ológo ṣé mi lọmọ ológo báwo ló ṣe tọ́jú ògo ẹ̀ tọ́jú ògo tọkọ ẹ bá ń bẹ ẹ jà má bínú ó lè bògo jẹ́ tíyàwó ẹ bá ń bẹ ẹ jẹ má bínú ó lè bògo jẹ́ ọmọ ẹ lè ṣe nǹkan tí ò dáa ó lè bògo jẹ́ ṣàrà pámọ́ra rọra bá ṣàwàdà síbi ẹni pé ò rí létà wá ṣe wàá bá sọ̀rọ̀ pé jọmọ pé nǹkan tó ṣe yìí ò dáa ó dìwọ́ gan fún ẹ lọ́wọ́ torí ọmọ tó bá bí jáde nínú ẹ ó máa mọ̀ gbà tó ń bínú ó mọ nǹkan tó fẹ́ ọmọ yẹn gan náà máa wá rán sí ẹ ìgbà tó dẹ̀ tí mo pọ́ ọmọ náà tó ń bọ̀ yà wá nǹkan ló máa múnú ara ẹ̀ dùn létà wá tún máa fọwọ́ kan gbàdúrà fún ọmọ kíkiri ẹ̀ má yí sórí ẹ̀ torí wèrè ni wọ́n á ní tí wọ́n bá rí ìyá mọ́ wọ́n á yí sórí ọmọ wọ́n lò ní gbà tí wọ́n bá rí bàbá mú wọ́n á rí sórí ìyàwó tí wọ́n bá rí ìyàwó mú wọ́n á yí sórí ọkọ ò wá nígbà fún wọn by what by prayer fasting fasting kẹlẹ́rù fi gbẹ́rù ẹ̀ so ẹ̀yin ọmọ ológun ẹ tọ́jú ògo yín o nsìn àwọn tó ń ṣe oríṣiríṣi mi dárúkọ wọn mọ́ ọmọ tó bá lógo ni wọ́n wá o tó bá lógo ò ní tètè rọ́kọ wọn máa gbọ́ wọn àdáyìn lọ abá ti gbé wọlé sìn oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ètò wá pé ètò lógo ni wọ́n máa dùn mọ́ra wọn lọ́wọ́ náà máa gbé mi ní màá fẹ́ ìwọ ni màá fẹ́ èmi ni màá ṣe ìwọ ni màá ṣe ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti lógo ló máa ń rí bẹ́ẹ̀ tó mọ̀ pé ògo yẹn tó bá wọnú ilé àwọn ìmọ́lẹ̀ dé ni ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà kò sí nǹkan tó máa fọwọ́ lé ó máa dáa ni ó máa dáa ni ṣùgbọ́n tó bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn you need to be very careful fún ọkùnrin o ọ̀rọ̀ ìdílé bá fẹ́ mi ọ̀nà àlà wàá tẹ́ẹ̀dì sílẹ̀ yá títọ̀ ń bá fẹ́ mi ọ̀nà àlà wàá ti ṣe yá wọ́n wá sọ ẹ́ di jákàárì wọ́n bá rìn báwa máa bẹ̀rẹ̀ sí ní gábè lórí títí ọlọ́dà ni because wọ́n ti yẹ ẹ́ nídìí wọ́n ti bá tẹ̀ ẹ́ jẹ́ sọ́ra wàá rí agábè bẹ́ẹ̀ wàá gábè ebi ọtí open and close open and close ọ̀dà àti bọ̀dá àti tó jóbìnrin tó sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin náà open and close wọ́n máa kó sùkù sí ẹ lábẹ́ wọ́n máa ranjú kan ẹ̀rẹ̀kẹ́ àwa ṣe ní gbẹ̀rẹ̀gbẹ̀ ojú àwa jì mí bàbá ni wọ́n fẹ́ rọ mi sí ṣekúṣe ni bẹ́ẹ̀ tó bá jọ́kọ̀ ẹnìkan ló jẹ́ you look fine
nobody would bá bi ẹ́ léèrè pé ọmọ 35 years máa ní olójú ẹ̀ sì fresh báyìí tọ́rùn gún régé wọn ní mọ̀ pé ó ti wọ 60 wọn ní mọ̀ because o ṣe open and close ẹ̀ tó bá jọba ológo náà ò gbọ́dọ̀ máa sọ open and close káàkiri bọ̀dà táyé àgbà nú ẹ̀ bọ̀dà Abraham àgbà nú ẹ̀ bọ̀dà gbogbo àwọn tó bá fara kan bá gbogbo ọ̀nà máa pín ògo yẹn kárí tó bá yẹ pọ́kọ ẹ níyàwó 5 gbogbo ìyàwó 5 yẹn ló máa pín ní ògo ẹ̀ bọ́kọ́ pọ́kọ ẹ bá ti ń fara kan ẹ báyìí ó máa lọ pín fáwọn tó kù gbogbo ilé yẹn máa yọ yẹ̀gà ni ó dàbí ṣúgà ni gbogbo ọ̀nà máa ní ṣúgà lẹ́nu because ògo tó ti wà lára tiẹ̀ yẹn ni so dábàá ti sọ fọ́mọ ológo pé kó má ṣe ìranù rọra gbàtọ́ kò tiẹ̀ ọkùnrin 3-4 òfin ti ọmọ ológo àti ìtara ojú wọn dẹ̀ máa ń rí wọ́n máa ń ní faradà bẹ̀tọ́jú wọn máa ń rí àwọn olódẹ̀ máa ń ṣẹ́gun kò sógun tó lè gbé tí wọ́n báyìí tó bá ti wà nínú ìfẹ́ kan pẹ̀lú Ọlọ́run tó ń gbàdúrà tó dẹ̀ ṣàgbèrè tó bọ òrìṣà tó pààyàn kò sógun tó máa borí ẹ̀ lọ́mọ ológo tí mò ń sọ ni o kò sóhun kankan tó máa gbọ́ èmi ò bílù pọ́n lé èèyàn kan ọwọ́ òrìṣà nìyí ẹ̀ ti tọ́jú ẹ̀ ìdí omi náà ti tọ́jú ẹ̀ ìdí ìrókò náà ti tọ́jú ẹ̀ I don't believe in that my belief is that we came from heaven gbogbo àti omi náà nǹkan sí bọ́lọ́run ló dá ìrókò tó wù jáde nǹkan nínú ilẹ̀ ló ti jáde Ọlọ́run pàṣẹ fúnlẹ̀ òní kó méwé kó jáde I don't believe pé èèyàn kan jáde lára ti ibì kan ó lóun lòún dá ènìyàn gẹ́gẹ́ bí ara òun. That's the only thing I have in my mind. The image of God ni mí. Ìwọ ńkọ́ ṣe image of God ni. Wọ́n bá tọrọ ẹ̀ torí kò sẹ́ni tó jáde ní ìdílé kan tí ò ní òrìṣà kan tí wọ́n ń bọ. Nílẹ̀ Yorùbá káàárọ̀ òjìrè mi wá lè sọ ó ti àtàwọn Saudi àwọn kìíní gan pa àwọn náà lórí bẹ́ẹ̀ bọ́ra tán ń bọ̀. Ṣé Australia la fẹ́ sọ ni? Àbí Brazil gbogbo náà nìkan tán ń bọ̀. So ibi nǹkan tó bá ti jáde láti ìdílé kan yẹn bẹ́ẹ̀ tó Ọlọ́run ló mú ẹ sínú ìdílé yẹn kì í ṣe òrìṣà yẹn ló dá ẹ. No! Ọlọ́run ló dé onímọ̀ dé ènìyàn ní àwòrán ara òun. Don't believe pé ẹbọra tí yẹ ń bọ òun ló dá ẹ. No! Ọlọ́run ni o. Ọlọ́run ni mò ń sọ fún ẹ o. Òrìṣà kankan ò lè ṣe anything. Kò lè ṣe anything. Tó yẹ pé òrìṣà lè ṣe nǹkan kan nígbà tó Ọlọ́run fi sọ Nebukadnesari di ẹranko kí ló dé tó òrìṣà kò rán lọ́wọ́ kó yí padà. Òrìṣà tó gbé sílẹ̀ tó lójú tó nímú tí ò lè sọ̀rọ̀. Àwọn Sédírákì Méṣákì àti Ábẹ́dínígò tó kó sínú iná bàbá mi pàṣẹ ó ní kí iná má kàn wọ́n lára. Kí lòrìṣà ń wò ń gbà yẹn? Kò sí nǹkan tó lè ṣe. Bàbá mi dẹ̀ yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ó máa kọjá lọ sínú igbó lọ jìyà fọdún 7. Nebukadnesari di gbogbo ẹran inú borí àtàrà ẹ̀ ó wá di ẹranko òrìṣà ni ó máa rí kankan ṣe o. Ọlọ́run sọ fún bẹ́ẹ̀ pé òun lòún dání. Bìkọ́ ṣe kó òrìṣà lè gbèjà ẹ̀ ńgbà yẹn pé rárá o lè sọ dẹranko. Ṣé bó òrìṣà ló ń bọ ńgbà yẹn tó gbé sílẹ̀? Kí ló dé òrìṣà ò gbèjà ẹ̀ kó gbèjà ẹ̀? Sìyẹn ló fi máa mọ̀ pé Ọlọ́run ló dá ẹ. Ìyá àti bàbá tó ń bọ̀ má fi wọ́n lẹ̀ má bá wọn jà. Àwọn gan Ọlọ́run ló dá wọn. Bìlífù tí wọ́n ní bìlífù tí ẹni kó wá lò kó fi mú ògo tiẹ̀ jáde kó jẹ́ kí ògo yẹn kó ṣe kíni kó ṣiṣẹ́. Má dẹ̀ wá gbé lágbèjù má sọ fún ìyá ẹ̀ pé kò mọ nǹkan tó ń ṣe bàbá òun torí nǹkan tó fi tọ́ ẹ dàgbà nìyẹn. Nǹkan tó fi tọ́ ẹ dàgbà nìyẹn tí ẹni pé gbà pé Ọlọ́run wà. Ọlọ́run wà. Ìlànà tí ẹ ọ̀tọ̀ ìlànà tí wọ́n ọ̀tọ̀. Ìgbà tí mi wà ní kékeré lọ sọ fún bàbá mi pé fi ọmọ yẹn sílẹ̀ jẹ́ kó lọ sin Ọlọ́run. Tádé ò mọ̀ pé inú ilé tó le ni oníkálukú ti wá. Wá ìtọ́ Ọlọ́run fi sọ fún bàbá mi pé kó fi mí sílẹ̀ kó jẹ́ kí ẹni tó gbà mí tọ́ ó ní kó fi mí sílẹ̀ kó jẹ́ kí n lọ sin Ọlọ́run láti kékeré. I was like maybe 9 or 8 years 1976 bóyá 10 years nígbà tó ti jẹ́ kó lọ sin Ọlọ́run. Sùtánà bíi 5 ni bàbá mi rán sílẹ̀. Ó lórí ẹnìyẹn náà ó ní ẹsẹ̀ lásán ló ń bá òun sọ̀rọ̀ lẹ́sẹ̀ yẹn tóbi òun ó lórí orókún ló dé tó ti rí tẹ́nìyẹn ń bá òun sọ̀rọ̀. Ó lóun rò pé ó ti ẹ̀fẹ̀ gbẹ́sẹ̀ yẹn lé lórí tó bá gbé léun lórí mọ́lẹ̀ òní because òun ò rí ibi tó ń fẹ́ gbà mọ́ ẹni ẹsẹ̀ yẹn ga ju òun lọ sílẹ̀. Pé fi ọmọ yẹn sílẹ̀ jẹ́ kó lọ sin Ọlọ́run pé ìlànà Ọlọ́run ló rán níṣẹ́ o.
ìgbà tílẹ̀ mọ́ bàbá mi lọ́fẹ̀ẹ́ sí ní wọ́n sùtánà àjọ ní pé jọ ó mú mi dẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì ó ní ìlú àjọ o mo ti mú débẹ̀ o. sorú yẹn ń sìn mí lágbára láti bá bàbá yẹn sọ̀rọ̀ pé kó má ṣe nǹkan tó fẹ́ ọlọ́run ti sọ fún rẹ̀ ó ti sọ fún rẹ̀. so bó ṣe jẹ́ nìyẹn ìwọ tó lọ́run bá ti fà mọ́ra láti kékeré bẹ́ẹ̀ yẹn gbé àgbélébù ẹ̀ kó sì máa tẹ̀lé lẹ́yìn. má padà ọjọ́ tó bá padà tó lọ mọ́jọ́ ẹ̀ lórógo ogun lè wá ogun á dìde ẹran ni wọ́n ń pa tí wọ́n yóò ṣe tún kankan ṣe jàre ìmí àdédé òrìṣà pé òrìṣà bíi ti Báálì ó pé òrìṣà títí òrìṣà ò dáhùn because ọlọ́run ju gbogbo ìdọ̀tí wọ̀nyẹn lọ ó jùlọ o àní tí òrìṣà bá gbà ní kò yẹ kí Nebukadnesari ò dẹranko nú igbó kò yẹ kó dá o yẹ kó òrìṣà yẹn gbèjẹ pé má má dá bàbá yẹn ló ń jàre jọ padà sí gbòòrò gbà tó jìyà yẹn dáadáa nínú igbó for 7 years ó bẹ̀rẹ̀ kò jẹ́ ó bá gbogbo ẹ̀ jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wá dá padà pé ṣé o rẹ́dì láti sìn mí ó ní mo rẹ́dì bàbá mi tún gbogbo irun ara rẹ̀ ó tún mú kúrò ó tún sọ di ènìyàn padà. So tírù yẹn bá wà you shouldn't be afraid to call God anywhere you are and he's ready to answer you. mi ò wá wàásù o mo wá mú ẹ sójú ọ̀nà ni pé báwo lè ṣe ń tọ́jú ògo ẹ̀ ẹni tí mo lè fi tọ́jú ẹ̀ bẹ̀tí tó bá ìtó péjù tèmi rò pé yájò ni kíni ìgbàgbọ́ nínú Ọlọ́run ìṣoore kí ṣe gbogbo aláráyè lọ sí chọ́ọ̀chì kí gbogbo alá máa lọ sí chọ́ọ̀chì ìṣoore ìtọrẹ àánú ìgbààwẹ̀ ìgbàdúrà àti inú mímọ́ àti ọ̀yà funfun ó wà nínú nítadé ó lè gun òkè orí Olúwa lọ ó ní ẹni tó ní ọwọ́ mọ́ àti àyà funfun ẹni tí kò ro nǹkan burúkú sọmọ lèkejì ẹ̀ kò rẹ́ni tó fẹ́ gbẹ̀mí mi sí kó mi dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ pé ó ní ìdí omi mọ́mọ́ dáná ó jarí mo bá yá dìde ńlẹ̀ ó lọ́dọ̀ omi yẹn sí lórí kára kó tù kí wọn náà kò lè gba ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run wá tàbí ó yẹ ibi ló ń pa á dẹ lọ fún lóúnjẹ fún díẹ̀ fún nínú tó wà nínú ilé ẹ̀ wọ́n sì yà wá Sarah orí ló ṣe tó dolóríire àtẹ̀yàn bẹ́ẹ̀ àánú ni wọ́n ṣe tán fi dé ọmọ ìgbàlà tán fi di aláàánú gidi níwájú Ọlọ́run òun náà ṣe irú ẹ̀ àlàáfíà Ọlọ́run á máa bá wa gbé tọ́jú ògo ẹ̀ pẹ̀lú kíní àdúrà àti àwẹ̀ ìṣoore àánú ìgbàyànlá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ̀bùn pé ká máa wo èèyàn sàn èmi náà ní díẹ̀ bẹ́ẹ̀ kò sí tá láìsàn bá wà tí n bá wọlé á dìde jókòó àfi tọ́lọ́ bá sọ pé àsìkò ẹ̀ ti tó lókù á ṣe kí ni á dìde jókòó á dìde mi ò páàkì òkú láyé mi at least mo wà nídìí iṣẹ́ yìí láti 1985 bí 86 ni mo ti wà ń bẹ̀ mi páàkì òkú inú kan ti gbé wọn kúrò bẹ́ẹ̀ kémi tó débẹ̀ ọ̀ọ́ bá jẹ́ kó máa kú o ìṣègbà tí n bá débẹ̀ wọ́n lè hand over tán lọ́wọ́ ti tèmi kọ́ gbaṣẹ́ tán kí n padà dé ńjọ́ kejì kan lẹ́ni ẹ̀ ti kú ti lọ torí tí n bá ti wọlé báyìí mọ́lẹ̀ wọlé ni ó dá mi lójú tó pọ̀ mi dẹ̀ ń gbàdúrà pé bàbá bá ń wò sàn n bá ti wọlé báyìí gẹ́gẹ́ bí yẹn ń bá mi wọlé ni torí nǹkan tó ti ń ṣe ó máa wà lára ẹ nínú ẹ̀jẹ̀ ló wà ẹni tó dẹ̀ wíkẹ́ẹ̀dì náà wọ́n ní wo ẹ sáà jẹ́ kí bí irú àwọn kan tán ló ṣẹlẹ̀ bí ìgbà kan tán náà kàn yọ life support lára wọn wọ́n dẹ̀ ń páàkì wọn bí òkú tí n bá wà ní floor olú bẹ́yẹn mi lè jẹ́ kó ṣẹlẹ̀ no kò tiẹ̀ ní ṣẹlẹ̀ ni because ẹ̀mí mímọ́ yẹn máa arrest àwọn nọ́ọ̀sì tó fẹ́ ṣiṣẹ́ ibi yẹn wọn ò ní lè ṣe because spirit tó ń bá wọn yẹn ṣiṣẹ́ spirit burúkú ni pé káwọn kan máa páàkì èèyàn sínú gábéjì ń tiwọn kó tó di pọ́mọ òyìnbó kan jáde síta tó pariwo sí gbogbo wọn létí pé ẹjọ́ kí ṣe gbogbo àwọn tó ń páàkì ló kù wọ́n fi wá lọ investigate káwọn kan tó yè ìmí òkú rárá wọn kàn jù sáàrin òkú á dẹ̀ lọ sinmi lọ́hùn sẹ́ni tí ò lágbára láti dìde ló fẹ́ sọ pé òun yìí mí so bó ṣe jẹ́ nìyẹn àwọn tó ṣe àwọn mú wọn gbà yẹn wọ́n bá wọn kan fà wọ́n bá wọn kan ṣe títí mi máa orúkọ bẹ̀bẹ̀ sáà sọ ń gbà yẹn but ẹ̀ńtọ́lọ̀ bá ti fún ní àánú yẹn á máa bá kiri ni kò sí tó bá kọjá ń bẹ̀ báyìí
wọ́n á lé nǹkan ló kọjá yẹn torí àdúrà tó ń gbà yẹn ó ti di nǹkan sí ẹ lára àti pẹ̀lú spirit ògo tó gbé wá yẹn àwọn méjèèjì ti ṣẹ́ papọ̀ so wọ́n á wá lágbára tó jẹ́ pé ẹ̀dá kò ní lè rọ́ọ̀lù wọn wọ́n lè kọlu ẹ̀bẹ̀ tẹ́ni tó bá kọlu á wó jégéjégé ni kò ní padà lọ mọ́ bìkọ́ ńgbà tó nǹkan bá rí nǹkan tó ti ọlọ́jà tó bá lọ ilé ẹkùn yóò ṣe kí ni ṣé omi náà ló máa fi wẹ̀ ni àbí kí ló máa fi wẹ̀ bó ṣe rí nìyẹn kò ní àtẹ́ǹtì ẹ mọ́ láyé ẹ̀ torí kò sẹ́ni tó máa fọ́ ọkàn tí ò ní jẹgba ògo ni ògo tí ò ṣe bá bínú ó ní kó máa gbàdúrà pé kọ́lọ́run kó ṣe ògo ẹ̀ kí lọ́dọ̀ tó lè lè fi gbégbà àdúrà àti kíni àti àwẹ̀ òun lògo tí ò ṣe bá bínú torí àìmọye ìjà tó ń jọ ọmọ ológo àìmọye o èmi ìwọ̀n á gbògo lọ́wọ́ ẹ̀ kí lọ́mọ ẹ tó ń gbògo lọ́wọ́ ẹ̀ wọn nǹkan rọ́ọ̀lù ẹ ni kò sí ọlọ́run bẹ́ẹ̀ tó fẹ́ pè ní kò tiẹ̀ ní ṣe gbà ṣé tiẹ̀ fẹ́ súnmọ́ ẹni dépò tó fẹ́ rògo gbà ẹni tó bá súnmọ́ ó fẹ́ lo ògo ni tí ò bá dẹ̀ sọ́rẹ̀ á fara gbà wá lo ẹnu èèyàn wá lò fẹ́ lo ògo lọ́dọ̀ tó fẹ́ dá méjì ẹ ẹni yẹn ṣe tó fẹ́ dá méjì ayé ẹ because ọ̀run máa bínú lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ máa dàrú tó bá ti mọ ọlọ́run tó ń sìn tó ṣèkà tó dẹ̀ ń ṣoore so o gbọ́dọ̀ máa ṣe ìwọ tó bá lógo tó bá lò ní ṣoore o fẹ́ wà síngìsì òun bògo yẹn jẹ́ ni ní àwọn nǹkan tó lè fi máa tọ́jú ògo ènìyàn so we have to very careful tọ́jú àwọn ọmọ tó bí pẹ̀lú àdúrà lójoojúmọ́ máa fi àdúrà yẹn máa fi wẹ̀ fún wọn ṣe pé kò gbọ́n sábẹ́ kó torí wọn ní dẹ́rọ agbọ́ mọ́mì don't touch me what the hell is going on why you doing this to me kò ní túmọ̀ sí wọn gbé nǹkan ẹ̀ ti ra tó sáàmọ̀ bó ṣe tọ́jú ẹ̀ ṣe bí ẹni kó gbọ́mọ dání kó máa gbàdúrà tí kó máa porúkọ ọmọ ẹ̀ ọwọ́wọ́ tó fi gbẹ́ tọ́ ni ìméjì yẹn sì wà lára ẹ̀ àbí ìṣẹ́nu ẹ̀ ló ti jáde ní ìfún ẹ̀kọ́ lọ́mọ ẹ̀ ti jáde èmi ò believe kan máa lé nǹkan báyàn gbé ọmọ o I don't believe that ẹni tó bá gbé ọmọ ló lọ́mọ ọmọ sorry ẹ̀jẹ̀ kan bá wà láti kọ́nà àbí kan ẹni tó bẹ́ẹ̀ gbé sí nìyẹn ó ní pààtì lórí ọmọ yẹn díẹ̀ ó ní pààtì lórí ẹ̀ wọ́n ló gbé nǹkan ẹ̀dá ni máa wẹ̀ fún bí ẹni pé òun wẹ̀ fún bá gbóró ọmọ tuntun òun wẹ̀ fún máa ṣáájú àdúrà ayé kan tó bá kọjú ìjà sí iná ni lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ rárá wàá rọ́mọ ẹnu ẹ̀ gan máa dùn bẹ̀tún láti jẹ́ ọ̀ṣàmù níwájú ọlọ́run ẹni tí inú ẹ̀ mọ́ tọkàn ẹ̀ ṣé mo dúpẹ́ ẹ̀yin ènìyàn wa tọ́pìkì wa lè ní ni ògo àti àyànmọ́ tọ́jú ògo ẹ̀ tọ́jú àyànmọ́ ẹ̀ má jẹ èèwọ̀ má kọjá èèwọ̀ ẹ̀ fún onígbàgbọ́ ni pé má bọ òrìṣà má dẹ̀ bá wọn tójú bọ̀bọ̀ kú bọ̀ mo gbọ́dọ̀ lówó mo èmi náà gbọ́dọ̀ lọ bá wọn gbé gbá mo gbọ́dọ̀ lówó mo èmi náà gbọ́dọ̀ bá wọn lọ ṣe kinní kan don't do it tásìkò àti lówó ẹ̀ bá tó kò sẹ́ni tó lè stop ẹ̀ kò sí o tọ́lọ̀ bá ti sílẹ̀kùn ó ti ṣí àwọn kan ń di lọ́wọ́ àwọn kan ń dè lọ́nà kò títa sójọ́ tó bàtọ́lọ̀ máa mú Nebukadnesari kúrò fún Sédrákì Méṣákì àtàbẹ́nígò ló dàbí eré àtàwàdà ó mú kúrò ní lágá Sédrákì àti Méṣákì yẹn jáde nínú náà ìléru o kò sí nǹkan kan tó ṣe wọ́n bọ́lọ̀ ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn ìwọ tó tẹ̀bà tí orí ayọ̀ ọmọ ọlọ́mọ tó ní kò ní jẹ́ ojú wọn bá sọ di Nebukadnesari wá pò lọ́nà ọjẹ́ rọ̀nà lọ yá wọn àtàn bá sọ sílẹ̀ sínú ilé tí ò wúlò mọ́ àmúyẹ tán ti sọ di dàkúdà bẹ́ẹ̀ tó ń béèrè pé ẹjọ́ aago mélòó ló lù ń ta ń bẹ̀yìn àwọn rò pílẹ̀ ti ṣú ni ara ní níbẹ̀ láyé Ọlọ́run ní jẹ́ kára ó ní wá àlàáfíà o Olúwa máa bá gbogbo wa gbé o bàbá tí ń bẹ lọ́run ó da ẹ̀ máa kà Psalm 24 ó da Psalm 23 ó da Psalm 27 ó da Psalm 51 ó da Psalm 81 ó da Psalm 4 da Psalm 44 gbogbo psalm ló da ẹgbẹ́ báàbù tirẹ̀ máa kà torí tó bá dé stage kan gbogbo ara ẹ̀ á di báìbù gan èṣù nílé sùn mẹ́wọ́n àlàáfíà ó dàbọ̀ àwọn muslim náà dẹ̀ nìkan tó ń kà náà dì sẹ́mi tí kì í ṣe christian nìkan ló ń dáàbò gbogbo ẹ̀ àwọn muslim gidi míì wà náà jẹ́ pé tẹ́ bá gbúrò wọn because wọ́n ń tọ ọlọ́run òtítọ́ lẹ́yìn wọn tọ ọlọ́run ìdọ̀tí lẹ́yìn ìwọ náà wá sógo ẹ̀ o until when I have another information for now mo ìfẹ́ rẹ̀ sí lálẹ́ ó tún di maybe another week again or maybe in 2 days when God says I'm coming out again. Bye. I love you all.